Fídíò tẹ́ fẹ́ wò yìí mo ti parí fídíò náà kí n tó rántí pé bàrà ni mo pè kíní ìtàngìrì ni wọ́n ń pè ẹ má bínú ẹ má bínú lọ́pọ̀lọpọ̀ so ẹ jẹ́ ká ibi tẹ́ bá ti gbọ́ bàrà ẹ bá mi replace pẹ̀lú ìtàngìrì mo ti ṣetán kí n tó rántí pé bàrà ni mò ń sọ bàrà ni mò ń sọ ìtàngìrì ẹ ṣé gan. Mo ń ṣe ìgbáradì fún fídíò wa nípa Ọ̀yọ́ Empire ní ilé tí mo ti ní oríṣiríṣi máàpù níbí wa yìí mo ti ní máàpù bíi 6 kan níbí wa yìí tí mo fẹ́ fi ṣe ètò léni yìí ṣùgbọ́n mo dẹ̀ tún ní kámẹ́rà méjì ni mo ń lò léni ìkànnì ní òkè tó ń wo àwọn máàpù yìí bẹ́ẹ̀ sì ni ìkànnì ní iwájú mi níbí wa yìí ṣùgbọ́n kó wá tó di pé mo bẹ̀rẹ̀ ètò léni yìí mo dẹ̀ sì ní àwọn òwe oríṣiríṣi òní yìí lẹ́gbẹ̀ẹ́ bíbá ayé tí mo fi ṣètò lẹ́yìn ṣùgbọ́n kó wá tó di pé mo bẹ̀rẹ̀ ètò lẹ́yìn mo kàn ní kí n sáré ṣe fídíò yìí ni àwọn baba ńlá baba wa ní oríṣiríṣi nǹkan fún ìgbà àti àkókò kọ̀ọ̀kan mo sì mọ̀ pé a tún ti wọnú ìgbà míì mo sì mọ̀ pé gẹ́gẹ́ bí ọmọlúàbí àti ẹni tó mú àṣà àti ìṣe Yorùbá wa lọ́kùnkúndùn torí ẹ̀ mo fò pé kí n sáré tètè wá rán wa létí nǹkan kan kì í ṣe pé ẹ mọ̀ pé gẹ́gẹ́ bí mo máa ń sọ lórí ìkànnì kì í ṣe pé mo máa ń kọ́ wa ní nǹkan kan tí a mọ̀ tẹ́lẹ̀ mo kàn máa ń rán wa létí àwọn nǹkan tá a ti mọ̀ tẹ́lẹ̀ ni pé ó ṣe kókó gẹ́gẹ́ bí mo dẹ̀ yìí máa ń sọ mo máa ń sọ fún wa pé Yorùbá pọ́nbélé wá lórí ìkànnì a máa ń rán wa létí ibi tá a ti ń bọ̀ ibi tá a dé àti ibi tá a ń lọ gẹ́gẹ́ bí ojúlówó Yorùbá kí ìtàn àṣà àti ìṣe pẹ̀lú èdè Yorùbá má bàa parun la fi dá ìkànnì sílẹ̀ àti pè ní Abinibi lórí Abinibi tá a dé yẹn gangan náà ni mo máa fẹ́ rán wa létí àwọn nǹkan tí mo kó síbí àwọn nǹkan tí mo kó síbí ni Yorùbá ń pè ní bàrà I think English name ẹ̀ jẹ́ Christmas melon bàrà then Christmas melon ní English name ẹ̀ ká yọ eléyìí ṣoògùn ẹ má lọ rò pé bí oògùn ni mo gbé wa rárá o it's just ìmọ̀ àdáyébá tí àwọn baba ńlá baba wa ti ń lò láti fi máa ṣẹ́gun àìsàn òun ni àwọn nǹkan tá a fẹ́ sọ lénìí mo dẹ̀ lè sọ fún yín wípé bàrà jẹ́ ọ̀kan gbòógì tí àwọn baba ńlá baba wa máa ń lò pàápàá jùlọ ní àsìkò yìí fún ẹni tó bá ní ọmọ kéékèèké nílé kò ń ṣe ọmọ kéékèèké kan fún àwọn àgbàlagbà náà bàrà yìí lásìkò yìí nǹkan tí àwọn olóyìnbó ń pè ní measles mi rántí orúkọ Yorùbá ẹ̀ báyìí tẹ́ bá rántí ẹ̀ bá mi kọ sísàlẹ̀ ó máa ń fò káàkiri ni measles máa ń fò káàkiri ní wẹ́dà tá à ń lò ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí mo dẹ̀ lè sọ fún yín pé bàrà yìí náà máa fi ń ṣẹ́gun ẹ̀ báwo lẹ́wàá ṣe lò ẹ kàn ṣe kí ni ẹ kàn jù síbì kan nulẹ̀ ó tán èyí ṣóògùn nǹkan tí kò ń ṣe measles nìkan mo ní tó ṣe pọ̀ bíbá yìí àwọn baba ńlá wa nígbàgbọ́ pé bàrà yìí wípé ó máa ń absorb àwọn nǹkan burúkú tó bá wà nínú afẹ́fẹ́ báwọn baba ńlá wa baba wa ṣe ní ìgbàgbọ́ rẹ̀ sí ni mi ò lè prove science tó wà behind it torí àwọn onímọ̀ ìjìnlẹ̀ tó ń wò mí mi ò lè prove science tó wà ní ẹ̀yìn ẹ̀ mi ì ríṣẹ́ ìwádìí tó wà lẹ́yìn ẹ̀ yàtọ̀ sí pé ká kàn mú bàrà ká jù sí ibì kan nulẹ̀ bóyá bí táwọn wọ́n lè fi gbá bọ́ọ̀lù èmi mo rántí pé mo máa ń fi kíní gbá bọ́ọ̀lù nínú ilé wa nígbà tí mo kéré dáadáa so báwo la dẹ̀ ṣe lò ẹ kàn jù sí kọ́nà kan nugun yàrá tó bá jẹ́ àwọn ọmọdé wà ẹ lè fi kan náà sí pálọ̀ níbi tí wọ́n wà kò yẹ ṣóògùn mo kàn rò pé ká sọ ìyẹn jẹ́ alákọ̀ọ́kọ́ nǹkan tí mo fẹ́ sọ lénìí nǹkan ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ sọ ó ní pé lásìkò yìí bákan náà àwọn nǹkan kan máa ń wà tí ó máa ń ṣẹlẹ̀ ṣe mọ̀ pé weather ti ń change àwọn igbó ti ń gbẹ àsìkò yìí ló máa ń ṣẹlẹ̀ pé a máa ń rí ejò nínú toilet jẹ́ pé èèyàn ò ní mọ̀ yẹn agbèdìlẹ̀ ejò àwa yọrí jáde àsìkò yìí náà ni torí ẹ̀ náà mo fò pé kí n ṣe àwọn
àwọn nǹkan tí àwọn baba ńlá baba wa ti lò láti fi ṣẹ́gun àwọn irú àwọn nǹkan tí mò ń sọ yìí. Mo dẹ̀ lè sọ fún yín pé ẹlẹ́ẹ̀kejì, tí àdúgbò yín bá súnmọ́ igbó dáadáa, in fact àdúgbò yín ò ní láti súnmọ́ igbó kó tó di pé ejò bẹ̀rẹ̀ sí ní yọ yín lẹ́nu. In fact mo máa ń rò nígbà míì tí máa ń wo àwọn móhùnmáwòrán lórí ẹ̀rọ ayélujára tí mo bá rí ejò níbi New York, máa ń gbà báwo lejò ṣe dé New York nítorí Ọlọ́run, pé ó máa ń jẹ́ nǹkan ìyàlẹ́nu fún mi. Mo rò pé ibi tí igbó bá wà lejò máa ń wà ní. So kì í ṣe pé ilé yín gbọ́dọ̀ súnmọ́ igbó kó tó di pé ẹ réjò ní àyíká yín, ṣùgbọ́n tẹ́ bá ti wá kófìrín ejò, àwọn nǹkan kan wà tí ẹ wo nǹkan tó wà lọ́wọ́ mi ni Yorùbá ń pè ní orógbó. Orógbó English name ẹ̀ dẹ̀ jẹ́ bitter kola. Ṣé rí bó ṣe wà yìí, tí àwọn baba ńlá baba wa bá lọ sóko ní ìgbà náà, ìwádìí fi yé mi pé wọ́n máa ń fi kinní sí àpò. Yàtọ̀ sí pé health benefit ẹ̀ pé wọ́n ń kàn jẹ, tẹ́ bá fi sápò, ejò kankan ò ní rìn súnmọ́ sàkání ọ̀nà ọ̀dọ̀ yín ibi tí kinní bá wà. Ejò ò ní rìn súnmọ́ bẹ̀rẹ̀ rárá. So ó wà lára nǹkan táwọn baba ńlá baba wa máa ń make sure pé wọ́n ní nínú ilé náà bákan náà. So àwọn nǹkan wọ̀nyí tó jẹ́ méjèèjì yìí, bàrà àti orógbó yìí, nítorí season tá a wà báyìí. Ibi tí mo ti wá ń kó fídíò jọ, mo kàn ṣe àrìnàkò nǹkan kan tí Yorùbá ní ìgbàgbọ́ nípa, ẹ jẹ́ kí n lo English word, season tá a wà lọ́wọ́lọ́wọ́ báyìí. Yorùbá ní ìgbàgbọ́ pé gbogbo àsìkò tí a mọ̀ sí season ló ní nǹkan tí ó bóyá rere ni o bóyá burúkú ni o tó ń bá rìn. Tẹ́ bá dẹ̀ wò dáadáa, àwọn kan máa ń sọ pé December, October, November, September, àwọn bàbá months yẹn, maybe you must be careful and all this. Òótọ́ ni. Mi ò sọ fún yín pé because psychologically àwọn èèyàn máa ń rush, so ló máa ń fa àwọn accident nǹkan tó máa ń ṣẹlẹ̀, because people want to make money for kí wọ́n ti ń pè fún ọdún. Àwọn èèyàn fẹ́ pa owó lọ́pọ̀lọpọ̀ fún ọdún. Àwọn èèyàn fẹ́ pa owó lọ́pọ̀lọpọ̀ fún ọdún, so ó máa ń jẹ́ káwọn èèyàn ṣe kíni, kán ṣe kíákíá. Speaking of owó lọ́pọ̀lọpọ̀, èmi gan ṣì ń rò pé tó bá di December, ojoojúmọ́ ni mo fẹ́ máa ṣerú àwọn fídíò yìí. Bọ́dún bá tán, ó máa wúlò fún wa lọ́pọ̀lọpọ̀ lórí àwọn ìwádìí tí ò jọmọ́ tàn, tí ò jọmọ́ ó ti yé yín, tẹ́ pé ó dẹ̀ ń ṣara lóore. Gẹ́gẹ́ bí mo dẹ̀ yín máa ń sọ pé bí àgbo nǹkan kan la fi bẹ̀rẹ̀ ìkànnì, nínú ibi tí mo wà gangan náà láti bẹ̀rẹ̀ ìkànnì ní nǹkan bí ọdún 5 sẹ́yìn. Àgbo ni àwọn nǹkan tá a sì máa ń ṣe ní ìgbà náà. So tí máa tún mú nǹkan tá a fi bẹ̀rẹ̀ ìkànnì wá pé ká kàn ṣe oríṣiríṣi, ká sọ̀rọ̀ nípa jẹ̀díjẹ̀dí. In fact ìkan nínú àwọn àgbo mi tí mo ṣe tó jẹ́ àgbo jẹ̀díjẹ̀dí fún àwọn tó wà lókè òkun tí mo ṣe nígbà náà, èèyàn kan comment sí ní last year pé òun ti ní jẹ̀díjẹ̀dí fún bí 30 years. Tẹ́ bá lọ abẹ́ fídíò náà ẹ máa rí comment náà, òun ti ní jẹ̀díjẹ̀dí fún bí 30 years. Pé àgbo tí mo ṣe, òun ti ṣe oríṣiríṣi nǹkan ní Amẹ́ríkà tí jẹ̀díjẹ̀dí yẹn ò lọ, tẹ́ pé Yorùbá àwọn máa ń yọ ní nǹkan tí mo dẹ̀ sọ, mi rántí dáadáa lọ́wọ́lọ́wọ́ báyìí, but mo rántí pé a sọ̀rọ̀ káfrà, a sọ̀rọ̀ efinrin and àwọn nǹkan kan bẹ́ẹ̀ yẹn la sọ nínú fídíò náà. Wọ́n ní nǹkan táwọn sì lò nìyẹn, pé àwọn dẹ̀ sọ fún mi pé kíní yẹn lọ láàrin ọ̀sẹ̀ kan táwọn ti ní fún 30 years. So mo kàn share testimony nípa àwọn kíní yìí ni. Kì í ṣe ìmọ̀jìnlẹ̀ tèmi, nǹkan tó wà táwọn baba ńlá baba wa ti ń ṣe, tèmi kàn mú wá láti rán wa létí ni. Like there won't be any fancy edit, it's just a normal conversation. And lastly, nǹkan kan náà wà tí mo fẹ́ pe àkíyèsí wa sí. Àwa tí a máa ń ní èèyàn tó máa ń sick inú ilé, mo lè sọ fún yín pé eléyìí ò ní nǹkan kan ṣe pẹ̀lú Yorùbá, mo kàn wò pé kí n kàn sọ nínú fídíò yìí náà ni. Àwa tí a ní èèyàn tó máa ń sick inú ilé, tẹ́ pé gbogbo ìgbà pàápàá bóyá season kan wà acid, kíní kan wà acid, àbí ọmọ tó máa ń sick ní gbogbo ìgbà, mo fẹ́ ká consider nǹkan kan. Ẹ má bínú, mo mọ understand economy yìí, but fún àwọn atágbára wa gbé, ẹ jẹ́ ká pààrọ̀ bẹ́ẹ̀dì wọn àti pillow tí wọ́n fi ń sùn. Ṣé rí over time gbogbo àwọn kíní yìí ó máa ń láwọn particle kan tẹ́ pé imagine
kò sí bó ṣe lè kéré tó a máa lo 6 hours lórí ibùsùn wa lójoojúmọ́. Mo kàn fi sọ̀rọ̀ ní o, ní eléyìí tí iṣẹ́ ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì sọ pé ká máa lo 8 hours lórí ibùsùn nínú 24 hours. Ìdá kan nínú ìdá mẹ́ta 24 hours la máa fi ń sùn. Níbo la dẹ̀ ti máa ń lò orí ibùsùn ni, ní standard tí ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì sọ fún wa. Ẹ wá imagine pé gbogbo àwọn particle over time bẹ́ẹ̀dì dẹ̀rẹ̀ ó máa ń yinrin, ní ìmọ̀ mú yín fẹ́ ṣàlàyé ẹ̀ fún yín ní èdè Yorùbá dáadáa tó máa fi yé yín. Ó máa ń yinrin, and tó bá over time àwọn yinrin yẹn máa fò jáde. Mi sọ pé animal ni wọ́n, mi sọ pé insect ni wọ́n, báwọn kíní yẹn máa fẹ́ kiri. Ẹ wá imagine pé kíní yẹn la gbórí sí àbí la gbé mú sí, là ń inhale for good 8 hours. So màá rọ̀ wá, ẹ jẹ́ á change bedsheet, bẹ́ẹ̀dì wa, fóòmù ta fi ń sùn gangan àti pillowcase wa fún ìlera ara wa náà ni nǹkan tí mo sọ yẹn. Bẹ́ẹ̀dì mi ti pẹ́ jù 8-10 years, 5 years, 8-10 years. Then pàápàá jùlọ àwa tá wà lápá bí tá wà yìí, kì í ṣe material tán fi ń ṣe nígbà tí ó máa ń lo 8 years tó máa ń pẹ́ gidigidi, nǹkan ni wọ́n fi ń ṣe ní àsìkò yìí. Mo kàn fẹ́ ká observe àwọn kíní ní gbogbo ìgbà yẹn, nítorí ní àsìkò yìí oríṣiríṣi nǹkan ló máa wà nínú afẹ́fẹ́ tá máa fẹ́ kiri, oríṣiríṣi ìdọ̀tí tí kò yẹ ká máa fi mú kó. Nose mask náà ṣe kókó, ṣe pàtàkì ní àkókò yìí. So àwọn nǹkan wọ̀nyí mo kàn ní pé ká sọ. Then mo ń rò lọ́wọ́lọ́wọ́ báyìí fún àǹfààní everybody tó máa ń sọ pé ká máa ṣe Gẹ̀ẹ́sì and bẹ́ẹ̀. Mo fẹ́ create another channel. In fact, mo ti create mo ti upload sórí ẹ̀. Mo pè ní Abinibi Studio. So ibẹ̀ máa ń àwọn behind the scene ìkànnì yìí, irú fídíò tí mo ń ṣe lọ́wọ́ ẹ̀, tí máa rí behind the scene, ibẹ̀ mo máa ń fi sí, mo pè ní Abinibi Studio. So ẹ lè bá mi check it out. Tó bá máa fi di láti oṣù tó ń bọ̀ tá a mọ̀ sí December lọ, a máa bẹ̀rẹ̀ sí ní upload àwọn English content sórí ẹ̀. Dandan kọ́ ni kó jẹ́ èmi, àwọn nǹkan tó wà educative, tó wà informative and entertaining. Ó lè jẹ́ movies, ó lè jẹ́ tó ṣàwà entertaining nípa ìran Yorùbá náà ni. A bẹ̀rẹ̀ sí ní upload sórí ẹ̀ láti oṣù tó ń bọ̀ lọ ní èdè Gẹ̀ẹ́sì. So àǹfààní àwọn tó bá fẹ́ gbádùn. Then àwọn content wa kan wà tá a ti ṣe sẹ́yìn tí a fẹ́ subtitle báyìí, ibẹ̀ náà ló máa wà. So torí àwọn tó máa ń sọ, ṣùgbọ́n ìkànnì eléyìí Yorùbá pọ́nbélé ni wá, a ní subtitle kankan ṣe, a ní èdè Gẹ̀ẹ́sì kankan láti fi ṣe odidi ètò ju èdè Yorùbá lọ. So kò ní jù báyìí lọ lénìí. Ẹ jẹ́ kí n kàn sáré drop fídíò yìí kó tó di pé mo bẹ́ sínú ìtàn gangan. Mo ní máàpù tó pọ̀ bí báyìí. Ẹ wò, ọ̀kan lára ẹ̀ ni. Mo ní máàpù 16th century, mo ní 17th century, mo ní 18th century, mo ní 19th century. Ó pọ̀ lọ́pọ̀lọpọ̀. Ní eléyìí tí mo fẹ́ fi sọ pé ṣé Ọ̀yọ́ empire ṣóòótọ́ ni àbí irọ́. So mo ní àwọn proof tó pọ̀ tí mo fẹ́ ṣe fún wa. Ara ẹ̀ náà nìyí, ara ẹ̀ náà ni òun ló sì pọ̀ yìí. So kò ní jù báyìí lọ lénìí. Mi expect kí fídíò yìí lọ fà ju àwọn tó ń wo ìkànnì yìí lọ, torí sáré sọ ni. Ṣùgbọ́n tẹ bá find it informative, ẹ bá mi like fídíò yìí, then ẹ bá mi share ọ̀rọ̀ bàrà àti orógbó nǹkan kan tá a sọ. Ó lè ní èèyàn tí ó máa ràn lọ́wọ́ gidigidi gan, pàápàá jùlọ nínú season tá a wà yìí. So kíní yìí dẹ̀ ṣiṣẹ́ gidi gan, ó ṣiṣẹ́ gidigidi gan. Tẹ bá tún là bó ṣe wà yìí, tẹ tún sòkè sínú omi, ó tún ṣiṣẹ́ fún jẹ̀díjẹ̀dí. Oríṣiríṣi health benefit ni bàrà ní, àti same thing orógbó, bí antibiotics burúkú jùlọ tó ṣiṣẹ́ gidi gan lórógbó, ṣùgbọ́n kò dá kó pọ̀ jù lára. Ó sọ yẹn pé gbogbo ẹ̀ ló ní àwọn reason táwọn baba ńlá baba wa fi mú láti gbà yẹn. Ṣùgbọ́n mo lè assure yín pé bóyá tó bá di ọdún tó ń bọ̀, a máa bẹ̀rẹ̀ àgbo yẹn padà lórí ìkànnì Abinibi Studio yẹn. A máa bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn àgbo yẹn padà lórí YouTube. So kò ní jù báyìí lọ lénìí. Orúkọ tèmi ni Adetona. Tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ yín lélẹ̀, ẹ bá mi subscribe sórí fídíò yìí. Yorùbá pọ́nbélé ni wá, gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan. A máa ń rán wa létí ibi tá a ti ń bọ̀, ibi tá a dé, ibi tá a ń lọ, gẹ́gẹ́ bí ojúlówó Yorùbá, kí ìtàn, àṣà àti ìṣe Yorùbá pẹ̀lú èdè Yorùbá má bàa parun la fi dá ìkànnì sílẹ̀. Fídíò yìí gangan mo fẹ́ kẹ́ wò, tó wá jẹ́ pé
eléyìí tí mo fẹ́ ṣe gangan tí mo fi set AbinibiHub. So mo fẹ́ kẹ́ ẹ wò link tẹ́lẹ̀ máa fi wò ó ló ń jáde lójú screen yìí. Ẹ click ẹ wò, ṣùgbọ́n mo fẹ́ sọ fún yín pé mo ṣẹ̀ fẹ́ ṣe ni màá dẹ̀ upload eléyìí náà. So lẹ́yìn bí ìgbà díẹ̀ bóyá bí ọjọ́ díẹ̀ ni eléyìí tí mo ṣẹ̀ fẹ́ ṣe yìí ló ṣe máa jáde. So ẹ wò, mo sì mọ̀ pé ẹ ní regret pé ẹ wò láti episode 1 because episode 2 ni mo fẹ́ ṣe yìí. Episode 1 ni mo ti lọ sí Badagry àti Wida níbi tí wọ́n ti ń ṣe òwò ẹrú. Ìtàn nípa òwò ẹrú náà ni fídíò eléyìí tí mo fẹ́ ṣe. Ẹ ṣé gidi gan, ó dàbọ̀. Itangiri ni wọ́n ń pè, ẹ má bínú lọ́pọ̀lọpọ̀. So ẹ jẹ́ ká ibi wo tẹ́ bá ti gbọ́ bàrà ẹ bá mi replace pẹ̀lú Itangiri. Mo ti ṣe tán kí n tó rántí pé bàrà ni mò ń sọ, bàrà ni mò ń sọ, Itangiri. Ẹ ṣé gan.